ẹ̀ta nínú àwọn mas'ala wa nírọ̀lẹ́ yìí ni pé mùsùlùmí ǹjẹ́ mùsùlùmí bóyá mùsùlùmí ládánwò kan bàláwù fìtínà àbájálù kan jálu mùsùlùmí tàbí mùsùlùmí tí ẹ̀ ń wá àánú ọlọ́run ń wá fatihu kọ́lọ́run ṣe é fóun ǹjẹ́ mùsùlùmí lè borí tó lè gbélé lọ́dọ̀ àwọn tí wọ́n ń borí ṣé mùsùlùmí tó lè borí. ẹrú ọlọ́run kan pè mí lẹ́ẹ̀kan ká tó bẹ̀rẹ̀ ó ní sáà ti bẹ̀rẹ̀ wọn láti bẹ̀rẹ̀ ó wá béèrè méjì kan bẹ́rù náà bá ń bẹ lérí ètò nísìnyí kó pè wọlé padà nísìnyí tí ó bá ti wá sí lérí ètò náà a máa wá ṣàlàyé rẹ̀ àmọ́ kó pè wọlé tí bá ń bẹ ní orí ètò nísìnyí ẹni tí bá ń wo programu yẹn ẹni tó pè lẹ́ẹ̀kan tó pè àlùfáà lẹ́ẹ̀kan yẹn kó pè padà láti ṣàlàyé ìbéèrè yẹn so mùsùlùmí bóyá mùsùlùmí ládàáwò àbí ń wà àánú ọlọ́run ṣé mùsùlùmí lè borí tí wọ́n ní wọ́n borí fún wọn lè gbọ́ ẹ̀kíní kan fún dólẹ́tọ̀ bẹ́ẹ̀ ṣé mùsùlùmí lè. kí mùsùlùmí ó borí nínú ìsìlámù laysa min ta'alimil islam kò sínú tí ìsìlámù kọ́ wa a gbọ́rí ma sami'na bi hadha fi aba'ina al-awwalin àwọn bàbá wa láwọn àfa wa tí wọ́n kọ́ wa a gbọ́nú ìtàn wípé ọ̀sẹ̀ láyà ná muhammadi a sì gbọ́nú ìtàn wípé sahaba kan ṣe ti ń jẹ́ bẹ́ẹ̀ anabi ọmọ tí ń jẹ́ à ń borí sahabi kan ò sì mọ tí ń jẹ́ pé à ń borí ìmọ̀ borí ni ọ̀dọ̀ àwọn kèfèrí ni ọwọ́ àádá àwọn kèfèrí ni èyí tá ná muhammad tí ọlọ́run fi rán ná muhammad tó fi kọ́ ọgbọ́ ọba ti di pé nǹkan bá ti dàrú báwọn èyí tọ́lọ́ ní ká anabi ọmọ ṣe lọ́sọ̀ fún anabi ọkọ̀ anabi ni wípé àwọn kan bẹ tó jẹ́ pé qala lahumun nas inna an-nasa qad jama'u lakum fakhshawhum fasadahum imana wa qalu hasbunallahu wa ni'mal wakil ó tó ní nǹkan wẹ̀rí nǹkan wẹ̀ ayé nǹkan mú aburú kúò fún ọmọ mùsùlùmí ó ti yé wa èyí wọn náà tó kò sí ti ń jẹ́ wípé èèyàn bọ eré àbí èèyàn ń ṣe kankan nínú ẹ̀kọ́ ìsìlámù tó kọ́ wa. bàbá rí mùsùlùmí tó wá lóbẹ́ lọ́dọ̀ àfáà rẹ̀ tí ń lò sí ó wá lọ́dọ̀ àfáà wa ni pé àwọn ò borí fún ni àtàfáà tó borí fún àtẹnitán borí fún. àtẹni ọ borí fún àtẹni fi wọn borí fún òun àtọ́lọ́run náà wọ́n jọ pàdé àbí yóò sì rojọ́ bí ìbọrí bá ti jẹ́ bọ́ bá ti jẹ́ òun ni wọ́n máa fọ́lọ́run ní ẹ máa fọlọ́ lẹ́sì rẹ̀. torí ìbọrí ni mi ń bá bi ṣíríkì ní. ojú ọ̀nà ṣíríkù lọ́wọ́ so ẹni ọba ti wá ṣe tó bá jà àfa bóyá ọlẹ́fídẹ́ǹsì tó fi ṣe ni yóò máa rojọ́ ẹ̀ fún ọba tó da kọ́sìm. ayagunmọ̀lá. dákùnmẹ́nu kó ń bẹ yín ọjà tó ń wẹ̀. àkàràmọ̀ gómìnà kẹrí. ẹ jẹ́ àwọn eléyìí. tó bá jẹ pé nìyẹn náà ni. aleykum salaam. àfẹ́ wọrí ètò lẹ́nu yẹn pínlẹ̀ kan. ọ̀tọ̀ lẹni tí ń pè mí ẹ pè wá padà náà ẹ lákùn wa lórí ètò kan ni. ok ẹrú náà ìbéèrè tó béèrè ni pé ǹjẹ́ ó wà nínú òfin Islam ọkùnrin tí ó fẹ́yàwó ó wá kú tọ́ ń gbọ́ bí ó fẹ́yàwó ó wá kú ọkọ ẹ̀ wá kú ọkọ ìyàwó kú ọkọ fẹ́yàwó ìyàwó yẹn wá kú ìjọ wà nínú ìsìlámù sọlẹ́tọ̀ nínú ìsìlámù kí ọkùnrin yẹn fẹ́ àbúrò ìyàwó rẹ̀ ni pé sọ wà nínú ẹ̀kọ́ Islam tọ èmi àwa ní da ọgbọ́n bẹ́ẹ̀ ni bó ti da ẹni da aláhásábìn tó wà lẹ́yìn. àmẹ́yìí tèmi ọ sọ ń bẹ̀ ni wípé a gbọ́ nínú ìtàn a sì rí kanú àkọọ́lẹ̀ wípé Sayyidina Usman wọ́n ní tí wọ́n fi pè ní Dhunu Raid ọgbọ́ onímọ̀lẹ̀ méjì Dhunu Raid ni pé ó fẹ́ ọmọ ànábì méjì ó fẹ́ ọ̀kan Ummul Kulsum kọ́ òun kú ó ti yẹ báwọn ànábì tún fi Ruqayya fún bí Ruqayya ló sì kọ́ kú ni máa yanjú eyín fún rẹ̀ azáwọ̀ pé ọ̀kan kú nínú méjèèjì ó ti yẹ báwọn ó fẹ́ ọmọ ànábì méjì ńgbà tó kan kú ànábì tún fi ìkan fún. ó fi ìkan fún lérí ọ̀rọ̀ pa ànábì fi ìyàwó kan fún ni àwọn ọ̀rọ̀ kan bẹ nínú rẹ̀ tí ó tọ́fẹ́ àmọ́ ìnísọ̀ yìí ó ti yẹ báwọn àwọn míì ń bẹ tá a máa fi pamọ́ tá a máa fi ṣe àfa wọ́n ti ní a máa fi mí pamọ́ torí nínú pé ọ̀kan kú ànábì tún fún ní ẹ̀kejì sí sábà bí wo lọ́fà tó ń ṣe ọlọ́run fi fún. ó lẹ́kọ̀ọ́.
ọ̀rọ̀ tó bẹ̀ ni àsìkò yẹn iná ni àsìkò tó ń ṣe Ọlọ́run náà fẹ́ Hafsa ọmọ Umar àsìkò tí anabi fẹ́ Hafsa ọmọ Umar àsìkò òun ni Ummul Kulsum tí ń jẹ́ ìyàwó Usman tọ́jọ́ mọ́ anabi ló kú ká anabi ó tó padà wá fi Ruqayya fún Usman ẹbí ń jẹ́ zunu rẹ̀ láàrin ẹ̀yún agbo yín wọn ọ̀fẹ́ àmọ́ àníjà wọ̀bẹ̀ so èyí ń ni àwárí nù àkọọ́lẹ̀ ṣe o sì gẹ́ ti báwọn so àmẹ́lẹ̀ yìí tí ẹni náà béèrè wọn àní dáa àgbọ́yé àníyàn nàná àníṣàlàyé ipe báyìí ìdájọ́ rẹ̀ rèé. wọ́n ti ní ẹ má dà mọ́ ẹ má sọ́lẹ̀ fáwọn àfa kan mọ́ ṣàlàyé. ẹ má júlẹ̀ fáwọn àfa ẹ má dá káwọn àfa ọmọ ṣàlàyé àní dà gbé ìjẹ́ mùsùlùmí tó ìyàwó rẹ̀ kú so lè fẹ́ àbúrò ìyàwó rẹ̀ o ti yé báwọn àní dà ọgbọ́ àní sọ àmì yìí tá a rí lákọọ́lẹ̀ ni pé ìyàwó Usmanu kú tó jẹ́ ọmọ ànábì sì tún fún ní àbúrò rẹ̀ wípé tó gba ẹlẹ́ẹ̀kejì kò jù báwọn náà lọ. sori pé ọmọ pé yìí dá àlàyé lẹ́sẹ̀ àlàyé nù. so ẹlẹ́ẹ̀kejì òun ni wípé ẹrú náà béèrè wípé ọkùnrin obìnrin tí ọkọ rẹ̀ kú ìjẹ́ ó lè fẹ́ àbúrò ọkọ rẹ̀ kó sùn lópó tá à ń pè ní opó ìjẹ́ ìsìlámù fara mọ́ kí kásùpó kó fẹ́ àbúrò kí àbúrò ọkọ fẹ́ ìyàwó bọ̀dá rẹ̀ tó kú ìjẹ́ ìsìlámù fara mọ́ bẹ́ẹ̀ ẹni wọn náà béèrè ní da. tún ní báyìí náà. ọgbọ́ ní da àmì èyí tí mo rí kànú tíra tàríkà lákọọ́lẹ̀ òun ni pé wọ́n bí ọ̀kan nínú àwọn àgbà àfà nírú béèrè bẹ́ẹ̀ wípé ẹnìkan kú ó sì fẹ́ ìyàwó méjì àwọn ìyàwó méjì tó wá fẹ́ yìí jẹ́ àbúrò ẹni òun lè sú àwọn méjèèjì lópó lẹ́ẹ̀kan náà ìjẹ́ wọ́n lè sú àwọn méjèèjì lópó lẹ́ẹ̀kan náà wọ́n bí àfà náà ní kò sí láì fi mẹ́ onítọ́ bá ti wá lọ́ndà ṣẹ̀ríà tí ò ti kọjá ṣẹ̀ríà tí wọ́n ti rìn bí ṣẹ̀ríà ti ní kárìn ṣùgbọ́n ní bí sẹ̀rí àti ní ọ̀nìkòsílẹ̀ ìfín bẹ́ẹ̀ ó ti báwọn àmì ìta nínú Al-Qur'an ni wípé Ọlọ́run ní ẹ gbọ́dọ̀ kíní ka antẹ́rìzú nìsa kárìhàn ẹ gbọ́dọ̀ súpò túláàsì ẹ má túláàsì rẹ̀ kí àwọn àbá súpò àyà àpọ̀ àbáfẹ́ nǹkan lé ọlá àbáṣegbá àwọn máa fúnlẹ̀ mọ́ ẹ mà nílà ó ti báwọn bí ọba ti pé ó ti bá ìsìlámù lẹ́ẹ̀ gbọ́dọ̀ túláàsì rẹ̀. tó bá ti sopó tán ẹ̀yọ̀ǹda rẹ̀ kó máa lọ. àbí tó bá jẹ́ yìí tí ó lọ́mọ táwọn ọmọ ti dàgbà tó ní òun ó jòkó sọmọ òun ni òun ò ṣe nǹkan kan mọ́ òun ọlọ́kùnrin kan mọ́ òun ò ṣe ní ṣèṣìná títí tó wọn fi lọ lè bá Ọlọ́run certificate wọn ni ẹ̀fí ilẹ̀ bẹ́ẹ̀. àmọ́ èyí tí ọba rí pé àwọn náà ṣe tán ó ti bá wọn ó sì ní àwọn ọ̀nà tí ṣẹ̀ríà fi kalẹ̀ tí wọ́n á gbà ṣe àwọn ọ̀nà ni àwọn àfáàmọ̀ wọ́n mọ̀ yanjú ẹ̀ kọ́ sí àwọn ọ̀nà ni àwọn àfáà ṣe kí ni wọ́n mọ̀ yanjú ẹ̀ fáwọn èèyàn. so o ti gẹ́ so ẹ máa pè mọ́ ní àdá ẹni ó béèrè dá o bẹ́ẹ̀ni dá àmọ́ tí Al-Qur'ani wí mọ̀ sọ pé ẹ gbọ́dọ̀ túpọ̀ túláàsì ẹlẹ́ẹ̀kejì ẹni wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ nínú àwọn àfáà gbà tọ́wà nínú àkọọ́lẹ̀ tíra wípé ẹni ọkọ tó kú ó sì fẹ́ ìyàwó méjì ǹjẹ́ ìyàwó méjì yìí sẹ́ àbúrò ọkọ lè súpọ̀ méjì yìí lẹ́ẹ̀kan náà àfa wọn ni kò sí láì fi mẹ́ ìdáhùn tí àfa àgbà náà dáhùn pé kò sí láì fi mẹ́ tó bá tẹ́ wọn lọ́rùn tí wọ́n sì gbé gba ọ̀nà sẹ̀ríà bọ́lọ̀ tí ní ká gbé gba ìdáhùn àfa àhùn àmẹ́ni ó béèrè ni àti àkọ́kọ́ àti kejì àdá. àmọ́ ti ń bẹ láàrin àwọn àfa mọ́. àwọn àfọ́ mọ́ wọ́n máa da báwọn bí o ti rí nu. alhamdulillah. ṣé mo àlàyé òun. ó yé báyìí. kò yẹ kó sásì gbọ́n bèrè yìí.